Ẹ káàbọ̀ sí orí kan náà, oríṣiríṣi fídíò wà nílẹ̀ tẹ́ máa play fún yín, oríṣiríṣi fídíò wà nílẹ̀ tẹ́ máa jẹ gbàgbé. Ọ̀kan lára àwọn fídíò náà rèé tó ń play lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ̀wò tó bá ti sọ̀rọ̀ tán a sì máa jẹ́ kí ẹ ní àǹfààní láti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò. Ẹ ti mọ̀ kí tí àwa kò bá rí àwa kì í sọ ìta bá wá síbi látọ́ sọ. Adẹ́gà ti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí àtọ́ wá sọ ẹ̀wò kí ni ó ṣẹlẹ̀ nínú fídíò. Gbogbo ẹ̀ ni ẹ máa ní àǹfààní láti gbọ́. Ẹ̀wò tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ ní ẹ̀ ń darapọ̀ mọ́ lórí ìkànnì. Ẹ bá like, kẹ́ comment, kẹ́ subscribe, kẹ́ share àwọn fídíò wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ wò ká má fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀, ká má fi pejò, ká má fi àkókò, ká má fi ṣòfò. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Ó jẹ́ ọmọ Ògún, Ògún jọba lẹ́yìn Odùduwà. Ìtò ṣe pé Odùduwà lọ tán l'Ògún jọba o. Ògún yìí náà ló bí ilé Odùduwà lọ́bi rí Odùduwà mú o. Ògún yìí náà ló lọ gbà wọlé. Òun ni Odùduwà fẹ́ràn jù. Òun ni Odùduwà fẹ́ràn jù. Ó mú mọ́ra. Gbogbo àṣírí Odùduwà ló mọ̀. Òun ló lọ gbà wọlé tí wọ́n fi Odùduwà mú. Lóògùn Ògún tá à ń sọ yìí. Ògún ló bí Ògún, ló bí Ọ̀rànmíyàn, ló bí Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn náà fi wá. Ìṣe wá di pé Ọ̀rànmíyàn náà ló kọ́kọ́ gbàgbọ́dé fúnra Yorùbá. Ibẹ̀ lẹ máa ti mọ̀ wípé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa ń tọ̀ràn ni. Ògún ló gbàgbọ́dé fún Odùduwà. Òní kó fẹ́ jọba. Ògún náà jọba nílé Ifẹ̀, kí ni ìbẹ̀rẹ̀ Ògún nílé Ifẹ̀? Òun náà gbà tí Odùduwà ń gé ìgúnlẹ̀ ni pé yóò jọba yẹn o, àmọ́ gbogbo òlú ò ní ṣe tiẹ̀. Ìgbà tí gbogbo òlú ò ṣe tiẹ̀, Ògún náà bí ó lọ ní Ọ̀rànmíyàn, àwọn náà lọ kọ́kọ́ gbàgbọ́dé fún ọ̀ràn Yorùbá. Ọ̀nà tí wọ́n gbàgbọ́dé pọ̀, torí pé wọ́n lágbára, wọ́n ní jagunjagun, wọ́n bẹ̀rẹ̀ sí ní fojú jagun gbogbo òlú káàkiri. Kọ́lọ̀ má yẹ ó bàjẹ́ fún àwọn Ìjẹ̀ṣà. Àwọn Ìjẹ̀ṣà ló kọ́kọ́ gba Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn Ọlọ́yọ̀ọ́. Tí ò bá wọ́n sàwọn òyìnbó tó dá wàhálà lẹ̀, sẹ́ni báwọn bàbá wa náà ṣe mistake. Mistake tó ṣe ni pé kí ni wọ́n gbà yí pé kí gbogbo wa máa jẹ́ Yorùbá fún bá jẹ́ kó lálùkù tó sáàyè ẹ̀. Kí gómìnà wọn máa jẹ́ gómìnà. Kéèkì ó máa jẹ́ kéèkì kóńdó ó máa jẹ́ Oǹdó. Kíyàwó máa jẹ́ ìyàwó kíyà mo máa jẹ́ Rẹ́mọ. Káwọn tí wọ́n bá wà lábẹ́ Ọ̀yọ́ nìkan máa dá Yorùbá wọn jẹ́. Ṣùgbọ́n ẹrú tí wọ́n rí tàwọn òyìnbó làwọn òyìnbó fi mú wọn. Torí pé àwọn kò gbàbọ̀dè. Torí pé àwọn Aláàfin Ọ̀yọ́ ni wọ́n gbàbọ̀dè. Ọ̀yọ́ kí là ń sọ? Ẹ́mpáyà wo lẹ̀ ń sọ gan? Ẹ́mpáyà tó ti kú tipẹ́tipẹ́. Ẹ́mpáyà tó ti kú. Tí gẹ́gẹ́ bí àwọn Ọlọ́rin. Ẹ̀mọ iye ọba tí Àfọ̀njá nìkan tó padà nù lórí ọba ni. Báṣọ̀run Gáà, ẹ̀mọ iye ọba yìí tó padà nù. Àwọn Ìbàdàn ló tẹ Ọ̀yọ́ òtò ní. Ìbàdàn, àwọn ni wọ́n tẹ Ọ̀yọ́ òtò ní. Ẹ̀wẹ̀ tí yín ta gbangba. Ẹ̀sìn rẹ̀ ará àdúgbò ẹ̀wá o. Ẹ̀dúró sórí rẹ́kọ̀dù tí ò sí mọ́. Ẹ̀sìn yìí ti pọ̀ ju ojú ọjọ́. Torí mo lẹ́bí lọ́yọ̀ọ́. Àmọ́ èmi ò ní gbà kẹ́yìn kan ó fẹnu balẹ̀ Yorùbá jẹ́ kò bọ́ sínú. Èmi ò ní gbà kẹ́yìn kan ó fi ìgbéraga àmútọ̀run wá, ìgbéraga inú ẹ̀jẹ̀ kẹ́ ẹ fi bá ilẹ̀ Yorùbá jẹ́ ìlógògiri. Ọ̀ní ọ̀fífẹ́ lórí gbogbo wa nílẹ̀ Yorùbá, gbogbo wa nílẹ̀ Yorùbá, ọ̀ní ọ̀fífẹ́ ní o. Ẹni tí ò bá wá fẹ́ tí ò bá kọ̀ ẹni kan sí gun. Ó dàbọ̀. Ó pàdé àgbà lọ́nà. Ó padà lẹ́tìkẹ́. Ǹjẹ́ o mọ̀ bóyá àgbà tó ní sí orí Facebook o. Ìbàdàn ìyẹn náà wà lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Kí gbogbo ìtàn òsì ní bá ṣe ń gbórí wọlé. Lọ́kùnrin lóbìnrin wọn ní àgbàlagbà náà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ìlú tí wọ́n ti di ẹnìkan bá wà ní ìdàrú. Ní gbogbo ilẹ̀ Yorùbá, ilé Ifẹ̀ kò ní bàjẹ́. Ṣé wọ́n ní gbogbo àwọn tí wọ́n dábàá sí ọ̀rọ̀ tó láwọn ó balẹ̀ Yorùbá jẹ́ ọlọ́wọ́n bá ní ìyànjú wọn kúrò báyìí níkọ̀ọ̀kan. Ẹ káàsán. Ẹ káàsán sá. Kankan láàárọ̀ yìí. Ẹ jẹ́ ká lọ wò ẹ̀yìn náà. Akọ̀wé ìjọba ìgbé ti ọdún ìfẹ́ pé lè ṣe ọmọ ìlú à. À ń gbọ́ yín sà.
yà ẹni tí mo kàn wá síbẹ̀ láti wá sọ ni pé lórí ọ̀rọ̀ tí bàbá tí wọ́n sọ̀rọ̀ tó ń sìn kan pé àwọn bàbá wa wọ́n sáà lè blame wọn pẹ̀lú bí a ṣe accept pé kí gbogbo wa jọ máa jẹ́ Yorùbá a lè blame wọn. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá ńgbà yẹn tó sọ pé kájọ máa gbọ́ Yorùbá kájọ máa jẹ́ Yorùbá, ibo ní orílẹ̀-èdè mélòó ló mọ Yorùbá ńgbà yẹn? So àwa tá a jọ jẹ́ Yorùbá àwa la gbé Yorùbá ga débi tó dé òun ṣe Ọ̀yọ́. So fún dé èyí àwọn náà máa withdraw, àwọn náà máa yà fi Yorùbá lẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣẹ́gẹ̀t ìgbà tí Yorùbá tó pé Yorùbá ńgbà yẹn pé kájọ máa gbẹ́jọ́ Yorùbá, èèyàn mélòó ìlú mélòó lọ́mọ Yorùbá ńgbà yẹn? Àwa tá a kì í ṣe Yorùbá tá a ṣẹ́tù kájọ máa jẹ́ Yorùbá. àbí mélòó làwọn gangan mélòó bàbá àwọn tó kú àṣẹ àwọn tó kú àṣẹ tẹ́ ẹ̀ mọ̀ nǹkan táwọn ọlọ́yọ̀ ṣe ọwọ́ lọ pariwo sínú pépà ọwọ́ lọ pariwo sínú rédíò ọkọ̀ fífa aráàlú Tẹ̀rí wọ́n ṣe ta Yorùbá ẹ̀ mọ́ wa lórí nìyẹn. ẹ jẹ́ kájọ sọ báyìí. Èkó kọ̀, Oǹdó kọ̀, Ẹ̀gbá kọ̀, Èkìtì kọ̀, Rẹ́mọ kọ̀, gbogbo wọn lọ́kọ́ náà ò jẹ́ Yorùbá yẹn. Ọ̀ọ̀ni ní ká má jẹ, Ọ̀ọ̀ni ò fọwọ́ sí. Ọ̀ọ̀ni náà wọ́n wò lè ta ọmọ òun lẹ́rú. Àwọn ọlọ́yọ̀ wọn lọ bá òyìnbó pé wọn ọmọ kan tẹ́ kóyìnbó ṣe. Kóyìnbó pariwo sínú pépà pẹ̀lú rédíò. Bẹ́ẹ̀ ni bá ti pọ̀ àti jẹ lọ nìyẹn. Bọ́ ṣe pélé wa lórí nìyẹn. Bàbá mi ẹ jẹ́ ká sí báyìí ẹ jẹ́ àti but àwọn tó fẹ́ fi ìjẹ́ pé bóyá àwọn náà mú wá tó fẹ́ fi pín wa la máa face. Nígbà tí wọ́n gbé nǹkan yìí wá wọn ò jẹ́ ìkọ̀kan gbà yẹn, àwa tá a adapt orúkọ tá a gba orúkọ yẹn àwa la gbé orúkọ yẹn dókè débi tó dé yìí. Ìyá ẹ̀gbọ́n tó Ṣẹ́gẹ̀t ṣọ̀gbọ́n àti wàhálà ìbọn tẹ̀ ẹ̀ 2014. ọmọ bọ́sà a lè torí ìyẹn tàbí pé ara wa. hello sir. Bàbá DJ mo ní bàbá DJ bàbá mi ṣé mọ̀ nǹkan tí bàbá tó ń sọ̀rọ̀ ṣé mọ̀ nǹkan tó ń tẹ̀lé àti sọ fún wa báyìí ẹ jẹ́ ìṣàlàyé fún yín dáadáa sà. ẹ ní sùúrù ẹ ṣàlàyé fún bàbá ọ̀rọ̀ yín ò yé ọ̀rọ̀ yín mo fẹ́ ṣàlàyé fún bàbá jẹ́ kí n ṣàlàyé fún wọn. Bàbá ṣé mọ̀ nǹkan tí wọ́n ń tẹ̀lé àti sọ ni pé àwa tá à ń pariwo àwa gangan la gbé orúkọ ìtumọ̀ ẹ̀ ní pé state tí ó ń pariwo Yorùbá yẹn ó pọ̀ ju Ọ̀yọ́ gangan lọ tí wọ́n ní Yorùbá yẹn pé àwa ni ká wá sọ fún àwọn Ọ̀yọ́ pé kán gbé Yorùbá sílẹ̀ káwa máa jẹ́ Yorùbá lọ kò possible sà. Irọ́ God bless. kò possible. A lè ṣe bẹ́ẹ̀. Kò possible. Ẹgbẹ́ kan tó bá yín fà ní ẹ̀ma pé àwọn tí bàbá yẹn sọ. Kọ́ lè bless anybody. Ẹ tó bá jíṣẹ́ ló ń lówó lọ́wọ́. Kò lè ṣe bẹ́ẹ̀ sà. Tó yẹ yín. Kò ṣeé ṣe bàbá. A lè jẹ́ orúkọ lórúkọ. Ọmọ Ifẹ̀ ní gbogbo wa Ifẹ̀ yẹn la máa jẹ́. A lè jẹ́ Jẹ̀bú, a lè jẹ́ Ẹ̀gbá, a lè jẹ́ Èkìtì, a lè jẹ́ Yorùbá, a lè jẹ́ Ọ̀ṣun, Ifẹ̀ ilẹ̀ Oòduà yẹn la máa jẹ́. Ṣé mo nǹkan tó so gbogbo apọ̀ ẹ ni. jẹ́ kí bàbá ṣe tán pa wá. Wọ́n ní ọmọ ọlọ́jọ́ sì máa tún bẹ̀rẹ̀ ìjà bí àwọn Fúlàní wọn lórúkọ bàbá máa ń pín ilé ẹni sùúrù sà tán bá ń pín ilé tó bá pín. òótọ́ lẹ sọ tó máa ń pọ̀yàn ní kó pọ̀ra ilé àwọn òkú wọn lé mọ́. Bẹ́ẹ̀ ni ẹ tó bá ti pín ilé kó pọ́nra ilé ni o tó bá ti pín ẹ̀ra ilé ìyẹ́ ò kò jù. gbogbo wa jẹ́ Yorùbá bẹ́ẹ̀ kí ni wọ́n máa dùn. Bẹ́ẹ̀ ni ẹ wá náà ìbẹ́ jókòó lé wa lórí bẹ́ẹ̀ ni ẹ̀yin lọ lórí gbogbo wa torí pé à ń jẹ́ orúkọ. kò ṣe pé páwọn èèyàn ọmọ yìí kò ṣe páwọn èèyàn ọmọ ọ̀fẹ́ ṣáwúṣá ni. wọ́n ṣe páwọn èèyàn kò lè ṣé Yorùbá yẹn gangan ṣé ó tiẹ̀ wá jẹ́ ohun tó dáa ni àbí àwọn èèyàn ò tiẹ̀ mọ ìtumọ̀ Yorùbá yẹn ni tọ́rọ́ mi ò gbogbo èèyàn ló mọ ìtumọ̀ Yorùbá yẹn and Awólẹ̀ ìtumọ̀ Yorùbá ó ti gbé Yorùbá yẹn ó ti gbére ègún rẹpẹtẹ ló wà lórí Yorùbá yẹn ọmọ Ọ̀yọ́ ẹ̀ ló ń kì í ṣe ọmọ Oǹdó ló ṣẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú ló ṣẹ àwọn Ọ̀yọ́ tó pọ̀lá wọn Yorùbá ló ṣẹ tó ṣépè fún wọn. bẹ́ẹ̀ ni èpè ńlá bẹ́ẹ̀ ni tó dúró tó gé sí orígun mẹ́rẹ̀ẹ̀rin fún àwọn Yorùbá yìí fún àwọn Ọ̀yọ́ olórí burúkú yìí òun náà wá ní gbogbo àwọn máa kẹ́kọ̀ọ́. inú mi dùn ẹ wá sympathizer pẹ̀lú orúkọ yẹn torí gbogbo story tó ti wà lẹ̀ báà lè dórúkọ yẹn
àwọn ọmọ wọn máa orúkọ yẹn rẹ àfẹ́ mọ́. ẹni pé wọ́n ṣe bá àwọn ọmọ oṣù gẹ́gẹ́ bí wọn aṣíwájú ti sọ tẹ bá mọ̀ pé ẹ lágbára ẹ̀yin gangan ni ẹ ń control empire yín ẹ lọ gba agbára yín padà lọ́wọ́ fúlàní tó wà ńlọrin fúlàní tó fi gba agbára lọ́wọ́ yín tẹ lẹ́yìn ní empire kan ẹ lọ síbẹ̀ kẹ ẹ lọ lé fún un. àwọn fúlàní ẹ lọ tún bá ṣọ̀rẹ́ àwọn olùgbà àtijọ́. àwọn ló ń bá ṣọ̀rẹ́ àwọn lọ́múlọ́mọ ọ̀yá àwa tájọ́ ọmọ ọ̀yá wọn mú pa lọ́ta kí là ń sọ àbẹ́ ìrójú ọkọ ìrójú àdá ni ẹ̀rẹ́ ní ebè ni. àwọn dẹ̀ ló kógun fúlàní ìwọ ilẹ̀ yorùbá yìí àwọn pípù yìí ni. àwọn náà lọ tún gba fúlàní nílẹ̀ yorùbá yẹn àwọn náà gba fúlàní tó lẹ̀ táwọn fúlàní bá dín bọ̀ ọ̀yọ́ ni gbogbo wọn ń bọ̀ àbí Ìlọrin. bẹ́ẹ̀ni the worst part wá ni pé british tẹ́ ń pariwo ń sìn kó tó di pé british dé ṣé wọn àṣejọba ní ilẹ̀ ní kóòtù ni ṣé kò sí ìjọba tó ń ṣe tá a bá sì sọ ní nàìjíríà nílẹ̀ tòní tó mọ̀ ẹ́ sìn gbogbo ẹ̀ ló ṣépè fáwọn british pé àwọn ganan da ilẹ̀ nàìjíríà àwọn ganan bàjẹ́ british táwọn kan ṣépè fún. wẹ́rẹ́ british ti expire kò sọ̀rọ̀ ọbẹ̀ yẹn mọ́ wọ́n fi lè pè british. wọ́n ti fi ń tẹ̀pá wọ́n ti fi ń ta gúgúrú ó ti expire ìbádẹ́dà wọ́n ti fi dọ́kúmẹ̀ntì ẹ̀bẹ̀ tó fi ń tẹ̀pá wọ́n ti dà wọ́n nù. ẹni gèsè àti kan tí british tó fi ilẹ̀ fún yẹn lẹ́fẹ̀ẹ́ máa tẹ̀lé ṣé british ló ń bá wá sẹ́ẹ̀lù kí àwọn ní pàpà tẹ̀tí ẹ̀ lọ́wọ́ àwọn ìjẹ̀bú náà ní. ẹ wo àwa ti ṣe rìsáàṣì o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Ọ̀yọ́ ò ládé a ti ṣe rìsáàṣì nísìnyí a ti rí pé wọ́n ládé o. ọyà ẹsọ bí tẹ́ ti rádé yín. a dà fún ẹjọ́ tí bá ń sọ̀rọ̀ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì disturb me o because ìtàn tẹ́ẹ̀mọ̀ ni mo fẹ́ sọ fún ìyá Ọ̀yọ́ ládé. ẹ̀sùn lẹ̀. Adétáyọ̀ dẹ̀ ni kò sí àwọn míì tán nírú adé yẹn ìtorí ẹ̀ làwọn èèyàn ṣe ń jó wọn náà fi ń sọ pé Ọ̀yọ́ parọ́ fún wa o. ẹni sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ náà. Frank orí Frank làwọn ń sìn. Frank kọ́ o mò ń fọ òótọ́ ni because gbogbo yín tẹ̀ ń sọ pé yóò lọ adé ò yóò ládé àwa ti fàájú pé àwọn bàbá wọn ládé wọn dẹ̀ ń dádé so ẹ dẹ̀ rí pé Adétọ́yọ̀ ń dé àwọn ọba míì wọn ò ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire tá bá fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni nísìn á ní pé Ọọ̀ni ní adé àrè tá bá fẹ́ sọ̀rọ̀ àwọn kan á sọ pé kínní dẹ́ngbà tá sọ̀rọ̀ wọn aládékù á ní wọ́n ní adé adé ṣẹ̀ṣẹ̀ fún even àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ àwọn Bàrìbá àbí àwọn oníṣàngó àyípa àwọn náà ládé Ṣàngó ẹdẹ wá ń sọ pé Ọ̀yọ́ ò ládé ẹ̀yin náà ẹ wò ó náà láti ìgbà tá a ti mọ àwọn ará Ọ̀yọ́ ṣé ìdílé ọba wo lẹ́yìn ti rí tó jẹ́ pé wọ́n ń dé adé kí náà ń porúkọ ẹ̀ adé ilé àná wọn adé abetí ajá ìdílé Yorùbá wo lẹ́yìn tó ń dé adé abetí ajá nílẹ̀ Yorùbá so ẹ rí pé kò sí nǹkan tó ń bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá wọn tí Aláàfin bá lọ bẹ̀ kò sí bí ibẹ̀ bó ṣe lè wà kó wà important tó adé abetí ajá ni wọ́n ń dé ọba mélòó lẹ́yìn rí tó ń dé adé abetí ajá yàtọ̀ sí pé kán fi gbàtẹ́gùn láàfin wọn. bàbá ìjọkadà sápá mi lọ́rọ̀ mi yé yín tẹ́ bá ń sọ pé Ọ̀yọ́ ládé follow history ni. follow history ni. tẹ́ bá follow history nígbà Ọ̀yọ́ adé abetí ajá tàbí tẹ́rí ọ̀rọ̀ ṣe ń sọ pé Ọ̀yọ́ ò ládé Ọ̀yọ́ ò ládé Ọ̀yọ́ ládé abetí ajá òun ládé Ẹ̀mí Aláàfin dé títí ó fi kú kò sí bó ṣe lè wù ẹ wò gbà tán fẹ́ ṣe kíní Ọ̀wọ̀ adé tí Ọọ̀ni fi lọ síbẹ̀ ẹ rí pé adé ni Ọọ̀ni dé. àkọsílẹ̀ ní gbígbé wọlé ni. ẹ rí pé gbogbo àwọn tó tẹ̀lé Ọọ̀ni lọ síbẹ̀
adé ni gbogbo even tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe nǹkan tó bá yìí bá ètò wọn lọ sílẹ̀ ẹ gbé sókè lọ́dọ̀ yín. gbogbo wọn náà ní adé wọn tó ń dé ẹni pé tí ìgbà tí aláàfin náà tó fẹ́ lọ sọ́dọ̀ Tinubu ẹni pé ó dé adé abetí ajá. bẹ́ẹ̀ ni òótọ́ ni. So adé wọn ládé ẹ̀yin lẹ́kàn rò pé wọn ò ládé adé ìdílé wọn láti mọ àwọn aláàfin òun ládé abetí ajá. So ètò ìsọ pé kò ń dádé ẹ má jẹ́ agbọ́ lẹ́nu yín mọ́ o. ìlànà ni o lábẹ́ tí ajá Tí ajá ká má fi dẹ́rù bà wá mọ́. Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ mi kejì ní pé a ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí ọmọ àlè bá wà níbi kan tán bá tí ì dàgbà ilé ibẹ̀ máa ń tòrò ìjọ tán bá ti dàgbà wàhálà dé síbẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wá wo ibi tí mo mọ́rọ̀ lọ nísìn ní pé tẹ́ bá wo Almoruf dáadáa ẹ rí pé Almoruf ò ní kankan ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá. Ẹ wo pàdé yẹn dáadáa ẹ wo wọn ẹ wo ojú ẹ wo everything ẹ rí pé àwọn ọmọ tí àwọn ìyá wọn tí àwọn ọmọ Fúlàní tí wọ́n bá ìyá wọn sùn ni ọgbóyún wálé tó ti yẹn tó bá ìyá wọn sùn ni ó lè má jóun directly kó jẹ́ àwọn bàbá ẹ̀ bí ìran kẹrin ni wọ́n ti bá ìyá wọn sùn. Ó dàbí ibi táwa wà yìí ni ẹ rí pé àwọn tó jẹ́ àwọn dúdú ètò ìjọ tiwa táwọn òyìnbó yẹn tán bá sùn láyé ìgbà ẹrú ẹ rí pé kò sí tán bá bí ọmọ wọn yẹn títí di ọ̀la àwọn ọmọ wọn ẹ rí pé wọn ò dúdú bí àwa ẹ rí pé wọn máa mọ àwọ̀ wọn máa dàbí àwọn òyìnbó ni. Sọ̀rọ̀ mi yé yín. So ìpìlẹ̀ yẹn tó bá ti lè wà nú ẹ̀jẹ̀ yẹn kò kí ń kúrò mọ́ títí ayé máa fi parẹ́. Ẹ jẹ́ ká wá tún padà reason another thing tún ní ẹ bá wo appearance Almoruf tí mo sọ ìbò ṣe rí nìyẹn ẹ tún jẹ́ ká wá wo ọ̀rọ̀ tó ń sọ jáde látẹnu. Ẹ rí pé ẹ bá wo Almoruf gan òun gan ò mọ origin kò mọ ibi tó ti wá ìtànkítàn ló ń pa. Ó ń sọ nísìnyí pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ àmì pẹ̀lú Ifẹ̀ àwọn ò mọ Ifẹ̀ rí àwọn ò ní nǹkan kan àwọn jagun gba Ifẹ̀ ni àwọn gbabẹ̀ kọjá láti ibo náà tí ń bọ̀ tán fi jagun gbabẹ̀ kí ni ancestors wọn ṣé kìí ṣe ọ̀rọ̀ yàn yìí náà ni bàbá wọn ni. So then bá tún wà wò ẹ tún wò ẹ ní sùúrù then ó tún wá kiri ẹ nísìn ó wá ní òun ládé tó ti yẹn ẹ ti wá rí pé gbogbo nǹkan tó ń sọ pátá tó bá yá gan ẹ rí pé àwọn ará Ọ̀yọ́ fúnra wọn wọ́n á pè wọlé wọ́n á sọ fún pé ìsọkúsọ tó ń sọ ó ti pọ̀ jù òun tó ń tàbùkù ẹ rí pé àbùkù yẹn mo ti ń sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ bí àwọn èèyàn kàn máa àwọn ẹlòmíì tí ẹni téèyàn bá ń sọ̀rọ̀ ńgbà míì àwọn tó bá lóye náà máa ń tẹ̀lé èèyàn àwọn tí wọn bá lóye wọn kàn máa gbọ́ ni. Mo ti máa ń sọ kí nìyẹn ti pẹ́ pé ìṣubú Ọ̀yọ́ la wà yìí ń pé wọ́n ṣe bẹ̀rẹ̀ yẹn wọ́n ṣe máa bá kanlẹ̀ nìyẹn respect tán ní tẹ́lẹ̀ ojú táwọn èèyàn fi ń wò wọ́n tẹ́lẹ̀ gbogbo nǹkan tí a rò pé wọ́n jẹ́ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ẹ rí pé àṣìṣe ọkàn náà ṣe nísìn àṣìṣe yẹn nísìn ó wá ń hu àwọn míì jáde ó wá dàbí egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan ń rú ẹ wá rí pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ ṣe ń respect Ọ̀yọ́ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọn ò mọ bọ́yọ̀ ṣe jẹ́ tí gbogbo ata máa fi ń sọ pé kínní a rí pé gbogbo wa nísìn àṣírí tá a mọ̀ tẹ́lẹ̀ àṣírí yẹn wà bó síta. Ìjayà ẹjọ́ ní sùúrù èmi tí mo sọ̀rọ̀ ẹ̀ ọmọ Ìbàdàn ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo believe lára àwọn Ọ̀yọ́ tí wọ́n máa ń kà pé Ọ̀yọ́ nìkan ni Yorùbá mi mọ̀ pé Ìbàdàn gòsì lára wọn present ni mo ṣe mọ̀ pé wà sí lára wọn Ọlọ́run mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní I'm very happy inú mi dẹ̀ dùn pé báyìí sí lára wọn ẹ̀. Then another topic another area tí mo tún fẹ́ sọ tí Ọ̀yọ́ bá ń sọ pé àwọn ní empire ẹ dúró náà tá a bá ń sọ empire tó nọ́lá because bẹ́ẹ̀ mi náà ṣe wà mo ṣe history náà tá a bá ń sọ empire tó ní ọlá empire mélòó la ní ní Africa ẹ tiẹ̀ jẹ́ ká sọ West Africa wa ẹ má jà sọ gbogbo West Africa gbogbo Africa ẹ jẹ́ ká lọ sí West Africa wa a ní Ọ̀yọ́ empire
a ní Ghana Empire, a ní Songhai Empire. So ti yín, ẹ jẹ́ ká wá béèrè lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn Empire tó jẹ́ pé wọn ò fi ṣe kàtọ́ọ̀nì àti àwọn Ọ̀yọ́ tán fi ṣe. Sọ̀rọ̀ mi yé yín? Tó jẹ́ pé àwọn ò fi ṣe kà tí Ọ̀yọ́ fi ṣe. Ẹ jẹ́ ká wá wo àwọn Empire yẹn lénìí. Mélòó nú àwọn Empire yẹn ni wọ́n proud ń pé àwọn jẹ́ Empire? Bẹ̀tì torí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí Empire yẹn fi parẹ́, mélòó nú wọn ló jáde lénìí ló sọ pé àwọn Empire? Because tá a bá ń sọ gbogbo Empire tó nọ́lá jù ní gbogbo West Africa, òun ni Mali Empire. Bẹ̀tì ẹ wá sọ fún mi níbo lẹ máa dé lénìí tí ẹ máa rọ́mọ Mali tó máa fọwọ́ sọ̀yà pé Empire àwọn báyìí. Because gbogbo wọn náà ṣe àwọn àṣemáṣe kéékèèké, ṣùgbọ́n àwọn tó ṣe àṣemáṣe tó pọ̀ jù. Because ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, Ọ̀yọ́ Empire alone, madam, nǹkan tí fẹ́ sọ yìí, ẹ sọ pé mo parọ́ kan. Ọ̀yọ́ Empire alone contributed over 3 million slavery. Over 3 million slavery. Ọ̀yọ́ Empire nìkan. Because Ọ̀yọ́ Empire wọ́n ṣe ń sẹ́ndì àwọn ẹrú lọ sí Badagry, wọ́n tún sẹ́ndì lọ sí sáìdì àwọn ibi Cameroon mọ́ Angola yẹn. Ọ̀yọ́ Empire náà ló ibi tó bá ó depend lórí ibi tó bá ti kó àwọn people yẹn. So finding wá jẹ́ kí n mọ̀ pé Ọ̀yọ́ Empire contributed over 3 million souls to the slavery. Ṣé irú àwọn ẹni yẹn nísìn? Mali doesn't do that. Doesn't do that. Ghana doesn't do that. So àwọn ẹ̀yin lẹ wá ń fọwọ́ sọ̀yà Empire tó dẹ̀ ti lọ over how many years ago? Ẹ wá fẹ́ live in Chamberlain. Then ọba Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́, ìlú tó kéré jù tó wà nínú ẹgbẹ́ wọn bẹ̀. Mélòó ló lè sọ fún bẹ̀ tán bá fẹ́ tó lè sọ fọ́ba yẹn pé òun rọ̀ ẹ́ lóye àbẹ́ òun ṣe nǹkan kan? Ó lágbára ò ní nǹkan kan. Ẹ̀yin tó yẹ kẹ́ fọwọ́ bójú ẹ tún wá jáde. Ẹ tún wá sọ pé ẹ wà proud pé ẹ wà burúkú. Àwọn balẹ̀. Ilẹ̀ tẹ́ gbà ńbo ló dé? Níbo ni àwọn ilẹ̀ tẹ́ gbà? Ńbo ló dé? Ẹ dárúkọ àwọn ilẹ̀ tẹ́ gbà. Àwọn gan ò nílẹ̀. Gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ Ọ̀yọ́ Empire yìí náà, ẹ mọ̀ pé àwọn Dahomey náà ń bá wọn fa wàhálà gan. Àwọn ibi tó jẹ́ bọ́dà Dahomey, which is Republic of Benin lénìí, òun ni wọ́n náà ṣẹ̀débẹ̀ ibẹ̀dẹ̀ làwọn sáìdì ibi táwọn àwọn onísàbẹ̀ kọ̀ọ̀kan yẹn tán wà o. Kì í ṣe gbogbo because gbogbo àwọn Wida, Alada, women kọ̀ọ̀kan wọn yẹn. Wọ́n sá lọ sí gbogbo bẹ̀, wọ́n sá lọ sí gbogbo bẹ̀. Bí Ọ̀yọ́ rí láti débẹ̀. In fact, tẹ́bátẹ̀ tó ń sọ ti Wida yẹn, àwọn tó ń jagun bẹ̀ gangan as at that time, obìnrin ni gbogbo wọn. Obìnrin làwọn ọmọ ológun wọn yẹn. Sọ̀rọ̀ mi yé yín. So ẹ ti rí pé these people, àwọn tó bá jẹ́ pé a fẹ́ ṣe nísìn, gbogbo àwa tá à ń pera wa ní Yorùbá tẹ́lẹ̀, èmi ò ń ṣe Yorùbá, ọmọ Oòduà ni mí. Ẹni tí ó bá ń pera ẹ̀ ní Yorùbá tó bá ń ṣe nǹkan tọ́wọ́ ẹ̀ ò bá tó, ó má blame ara ẹ̀ because ègún tí ò yẹ kó gbà ló ń gbà mọ́ra. Ó dàbí ẹni pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ nísìn. Ní ìdílé kan nísìn wọ́n ń gbé bẹ̀. Wọ́n wá mú ẹnìkan lọ síbẹ̀, ó ń ṣọmọ ọ̀dọ́ ń bẹ̀. Omi wọn ló mú ń bẹ̀. Oúnjẹ wọn ló jẹ, everything ló ń jẹ. Bó tilẹ̀ jẹ́ pé kò wá láti ìdílé yẹn. Ẹ rí pé gbogbo àwọn nǹkan tó ti jẹ́ ègún ní ìdílé yẹn, òun náà ti ń bá wọn jẹ́. So tó bá pẹ́ tó bá yá, àwọn nǹkan yẹn ó máa dàbí cancer fóun náà. Àrùn táwọn onítọ̀hún yẹn náà tán kó, òun náà máa kó because ó ti ń mú mi bẹ̀, ó ti ń jẹ oúnjẹ bẹ̀. Ṣé nǹkan tí mo sọ lóye? Bí ọ̀rọ̀ gbogbo àwọn tó bá ń pera wọn ní Yorùbá lénìí bó ṣe jẹ́ nìyẹn, àwa kọ́nà ṣépè fún. Ṣùgbọ́n táwa náà bá ń sọ pé ọmọbẹ̀ ni wá, definitely extension kìíní yẹn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe lè ṣàwa kò ní tó tiwọn, ṣùgbọ́n wọ́n affect àwa náà. Ẹ rí pé tá bá rí àwa fúnra wa lénìí, tèmi àti yín tá bá jọ jókòó, tá bá plan nǹkan, a máa jẹra wa lẹ́sẹ̀. Because àwọn nǹkan tí ò yẹ ká kọ́, àwọn nǹkan tí ò yẹ ká mọ̀, àwọn nǹkan tí ò yẹ kó wá sọ́pọlọ wa, àwa náà ti ń gbà nítorí àwọn wèrè tá à ń darapọ̀ mọ́.
so ẹni tó bá fẹ́ wá járe ẹ̀gbà nísìn ó gbọ́dọ̀ kọ orúkọ yẹn sílẹ̀ kó sọ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn gbogbo ìwà wọn. Kó di ẹ̀dá tuntun ẹnì kan kọ sílẹ̀ kó di ẹ̀dá tuntun. tó ti yẹ yín ní ká di ẹ̀dá tuntun. ṣẹlẹ̀ nìyẹn. So anybody tó bá ṣe ń pèrè ẹ̀ lọ́mọ Yorùbá lẹ́ni my dear brother and sister ẹni yẹn tó bá ń le tí ò bá ba ọwọ́ ara ẹ̀ ló fi ń ṣe rẹ̀ kò dẹ́ ń ṣe pé ó fẹ́ lọ sílé babaláwo fẹ́ lọ lé olóògùn fẹ́ ṣe nǹkan kan àwọn Yorùbá máa ń pòwe kan àbí àwọn ọmọ Oòduà wá ní ẹnu la fi ń kọ méje. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ti fi ẹnu tèmi fi ré ègún tí mo mọ̀ tẹ́lẹ̀ pé kò ní nǹkan ṣe pẹ̀lú mi tèmi náà bá wọn pé tí mo bá wọn gbà èmi ti fẹnu ara tèmi èmi ti fi ré dànù láti gbà tèmi dẹ̀ ti mọ̀ pé mi ò kì í ṣe Yorùbá mọ́ èmi ti lálàáfíà mo ti dọ̀tun because mo mọ̀ pé orísun mi Ilé Ifẹ̀ ni Oòduà bàbá mi tó wà láyé tí mo lè sọ pé bàbá mi tí mo lè fọwọ́ sọ̀yà lénìí mo mọ̀ pé Ọọ̀ni ni ẹ̀ tí máa sọ pé ọba tó jẹ́ ọba ìlú mi tí mo fẹ́ fọ ọwọ́ sọ̀yà sí pé òkè òun ni bàbá mi kékeré ta ni ọba yẹn ta ló recognize ọba ìlú mi recognize Oòduà gẹ́gẹ́ bí àmì Ọọ̀ni gẹ́gẹ́ bí bàbá òun tó ọmọ Oòduà ni mí mo dẹ̀ sì ní bàbá mi dẹ̀ sì ní Ọọ̀ni tó wà láyé nísìn ọba ìlú mi nísìn ni bàbá tèmi bẹ̀t bàbá mi ni Ọọ̀ni ṣe rí pé mi ò kì í ṣọmọ àlè mo mọ bàbá mi mo mọ bàbá mi so tí nǹkan bá rú mi lójú tí bàbá mi ò lè ṣàlàyé mo mọ̀ pé tí n bá pe bàbá mi màá rí mo dẹ̀ ń rí àwòkọ́ṣe lára bara bàbá tèmi because gbogbo ibi tó bá lọ báyìí ìwọ ọmọlúwàbí yẹyẹ ojú rere àánú ló ń tẹ̀lé níbi tí bàbá mi bá lọ bàbá mi ò dẹ̀ ní ìmọ̀tara ẹni nìkan nítorí pé tí bàbá ta bá ní bàbá tó bá fẹ́ pín ogún gbogbo àwọn ọmọ ẹ̀ ló máa ń pín ogún yẹn fún Ọọ̀ni tó wà ń bẹ̀ lénìí ẹ rí pé ogún tó ní nísìn gbogbo ilẹ̀ wa ló ń pín ogún fún ló ń ṣe nǹkan sílẹ̀ káàkiri bó ṣe ń ṣe sákúrẹ́ ló ń ṣe síbàdàn ló ń ṣe sóṣogbo ló ń sọ káàkiri gbogbo nǹkan tó ń ṣe yẹn nísìn ó ń pín ogún ní ẹ̀ fáwọn ọmọ ẹ̀ ní àwa tajọ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ àlè Ọ̀yọ́ kí náà ṣe Lámídì wà ń bẹ̀ pẹ̀lú gbogbo owó torí pẹ̀lú gbogbo kí ni nǹkan tí Lámídì ṣe Lámídì gbogbo nǹkan ọyọ kan tó mú wá fọyọ ni pé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì á kó wọn wọlé ó ń fẹ́ yàwó jọ